Bíbélì Yorùbá tí ẹ fẹ́ gbọ́ wá láti bibeliyoruba.com. Ẹnikẹ́ni kò ní àǹfààní láti ta bíbélì yìí, ọ̀fẹ́ ni. Ẹ sì lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ gbọ́ bíbélì ní ọ̀fẹ́. Mo ní pé ọ̀fẹ́ ni, kì í ṣe fún owó púpà. Episteli kínní ti Johannu orí 5. Ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ pé Jésù ni Kristi, a bí i nípa ti Ọlọ́run, àti gbogbo ẹni tí ó fẹ́ ẹni tí ó bí ni, ó fẹ́ ẹni tí a bí nípasẹ̀ rẹ̀ pẹ̀lú. Nípa èyí lè àwa mọ̀ pé àwa fẹ́ àwọn ọmọ Ọlọ́run, nígbà tí àwa fẹ́ Ọlọ́run tí a sì pa òfin rẹ̀ mọ́. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, kí àwa kí ó pa òfin rẹ̀ mọ́. Òfin rẹ̀ kò sì ní ìrọ́jú, nítorí ẹnikẹ́ni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Èyí sì ni ìṣẹ́gun tí ó ṣẹ́gun ayé, àní ìgbàgbọ́ wa. Ta ni ẹni tí ó ṣẹ́gun ayé bí kò ṣe ẹni tí ó gbàgbọ́ pé Jésù ni ọmọ Ọlọ́run? Èyí ni ẹni tí ó wà nípa omi òun ẹ̀jẹ̀, àní Jésù Kristi, kì í ṣe ní kìkì pa omi, bí kò ṣe nípa omi òun ẹ̀jẹ̀. Ẹ̀mí ni ó sì ń jẹ́rìí, nítorí pé òtítọ́ lé ẹ̀mí náà. Nítorí pé ẹni mẹ́ta ló ń jẹ́rìí lé ọ̀run: Bàbá, Ọ̀rọ̀ àti Ẹ̀mí Mímọ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sì já sí ọ̀kan. Àwọn mẹ́ta ló sì ń jẹ́rìí lé ayé: ẹ̀mí àti omi àti ẹ̀jẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sì já sí ọ̀kan. Bí àwa bá gba ẹ̀rí ènìyàn, ẹ̀rí Ọlọ́run pọ̀ jù. Nítorí èyí lé ẹ̀rí Ọlọ́run tí ó ti jẹ́ nípa ti ọmọ rẹ̀. Ẹni tí ó bá gba ọmọ Ọlọ́run gbọ́, ó ní ẹ̀rí nínú ara rẹ̀. Ẹni tí kò bá gba Ọlọ́run gbọ́, ó ti mú un lé èké, nítorí tí kò gba ẹ̀rí náà gbọ́ tí Ọlọ́run jẹ́ nípa ti ọmọ rẹ̀. Èyí sì lé ẹ̀rí pé Ọlọ́run ti fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìyè yìí sì ń bẹ nínú ọmọ rẹ̀. Ẹni tí ó bá ní ọmọ, ó ní ìyè. Ẹni tí kò bá sì ní ọmọ Ọlọ́run kò ní ìyè. Nǹkan wọ̀nyí ni mo kọ̀wé sí ẹ̀yin tí ó gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́, kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ẹ̀yin ní ìyè àìnípẹ̀kun, àti kí ẹ̀yin kí ó lè gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́. Èyí yìí sì ni ìgbẹ́kẹ̀lé tí àwa ní nípa ọ̀dọ̀ rẹ̀, pé bí àwa bá béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ tirẹ̀, ó gbọ́ tiwa. Bí àwa bá sì mọ̀ pé ó gbọ́ tiwa, ohunkóhun tí àwa bá béèrè, àwa mọ̀ pé àwa ní ìbéèrè tí àwa ń wá lọ́dọ̀ rẹ̀. Bí ẹnìkan bá rí arákùnrin rẹ̀ tí ń ṣe ẹ̀ṣẹ̀ tí kì í ṣe sí ikú, kí òun kí ó béèrè, òun ó sì fi ìyè fún àwọn tí kò ṣẹ̀ sí ikú. Ẹ̀ṣẹ̀ kan ń bẹ sí ikú, èmi kò wí pé kí òun kí ó gbàdúrà fún un. Àìṣòdodo gbogbo lé ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ kan sì ń bẹ lé àìṣe sí ikú. Àwa mọ̀ pé ẹnikẹ́ni tí a bí ní ti Ọlọ́run kì í ṣẹ̀, ṣùgbọ́n ẹni tí a bá bí ní ti Ọlọ́run, ó pa ara rẹ̀ mọ́. Ẹni búburú nì kò sì fi ọwọ́ kàn án. Àwa sì mọ̀ pé àwa ń bẹ nínú ti Ọlọ́run, àti gbogbo ayé ló dùbúlẹ̀ nínú ẹni búburú nì. Àwa sì mọ̀ pé ọmọ Ọlọ́run dé, ó sì ti fi òye fún wa, kí àwa kí ó lè mọ ẹni tí ń ṣe òtítọ́. Àwa sì ń bẹ nínú ẹni tí ń ṣe òtítọ́, àní nínú Jésù Kristi ọmọ rẹ̀. Èyí yìí ni Ọlọ́run òtítọ́ àti ìyè àìnípẹ̀kun. Ẹ̀yin ọmọdé, ẹ pa ara yín mọ́ kúrò nínú òrìṣà. Àmín.